ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀ èèyàn ń béèrè pé rálì ìpínlẹ̀ Èkó ni bàbá wa Ìbà Gani Adams wà náà. Kò sí tó burú tí bàbá wa Ìbà Gani Adams náà bá tẹ́rí sí rálì ìpínlẹ̀ Èkó. Tí bàbá kàn pé olóyè Sunday Igboho lórí fóònù pé Igboho mo fẹ́ kí wọ́n náà èmi náà sẹ́ èmi Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò mo fẹ́ gbé rálì ìpínlẹ̀ Èkó mo sì fẹ́ kó wà ń bẹ̀. Àgbájọwọ́ la fi sọ̀yà náà. Àgbájọwọ́ la fi sọ̀yà. Wọ́n sì àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní àìrìnpọ̀ ejò ní kóyà ájẹjò. Tọ́ka bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tójò là ń wọ́ lulu tọ̀gbọ̀ lẹ́yìn ìyálà ya ọmọ ọdẹ wo ní odò. Kò sí tí Ìbà bá di Èkó mú pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun tán láwọn ní. Àbà mímí kan ò ní mì nípínlẹ̀ Èkó wọ́n mọ̀ pé Yorùbá nation ó ń ṣe rálì nípínlẹ̀ Èkó. Pàrọ̀ náà wà tọ̀dọ̀ torí mo mọ̀ pé Ìbà ní àwọn coordinator tó pọ̀ nípínlẹ̀ Èkó ibẹ̀ gẹ́gẹ́ làwọn sì wà kán mandate gbogbo coordinator yẹn pé ó yá. Pé gbogbo ayé coordinator tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ tí mò ń jẹ alága OPC lé lórí. Ó yá ẹ mobilize àwọn èèyàn jáde ẹ jẹ́ mi ìpínlẹ̀ Èkó tìtìtì fún Yorùbá nation. Bàbá fẹ́ ṣe rálì ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tá a ti gbégbé bí olóyè Sunday Igboho ẹ̀tọ́ olóyè Sunday Igboho ni láti mọ̀ bí ó ṣe dùn bí kẹ́kẹ́ ò ṣe kan sí. Ìpínlẹ̀ Èkó tí bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbé kò sí tó ní wípé kí á má ti sọ pé ó yá ọjọ́ báyìí á ṣe rálì nípínlẹ̀ Èkó èmi Ààrẹ Ọ̀nà Kakanfò ní sì ṣáájú. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo wa jọ ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ká fọwọ́ wẹwọ́ ló dà. Tó bá wá di pé kí lágbájá sọ dẹrẹ ìje yẹn. Èèyàn kan yóò ní èrò lẹ́yìn ju èèyàn kan lọ. Kò yóò rí bẹ́ẹ̀. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire lásìkò tá a wà yìí wọ́n gbọ́dọ̀ wà nínú ìṣọ̀kan. Ìṣọ̀kan ní gbogbo ọmọ káàárọ̀ oòjíire la gbọ́dọ̀ wà. Olórí ogun tí bá ń bẹ ní ìpínlẹ̀ Ògùn kó síwájú ogun nípínlẹ̀ Ògùn kẹ́ ẹ wá pé olóyè Ìgbòho bí ó yá máa bọ̀ mo fẹ́ kó yọjú bẹ̀ bó ṣe yóò rí nìyẹn. Nígbà tó lúwo àgbáyé tìpínlẹ̀ Èkìtì tí wọ́n mọ̀ pé àníṣe Yorùbá nation ti gbogbo wa ni wọ́n bọ́ tánà. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ tinú wọn. Wọ́n sọ tinú wọn jáde ìgbà tán sọ tinú wọn jáde ní oníkálukú náà tó wá rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ olóyè Sunday Igboho sì ṣe kíni wọ́n sáré ṣe kíni wọ́n ṣe àtúnṣe wọ́n sì ṣàlàyé fún wọn bó ṣe rí abẹ́rẹ́ ti gbàgbé ni pé ìpínlẹ̀ Èkìtì nínú ìlú wa Professor Banji Akintoye. Ìbà là ń retí kan fún Ààrẹ Ọ̀nà Kakanfò là ń retí kan fún wa ní déètì fún rálì ìpínlẹ̀ Èkó. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ káàárọ̀ oòjíire àwọn là ń retí pé kán fún wa ní déètì pé ìjọba yìí ìpínlẹ̀ Èkó á ṣe rálì. Kí ló wá dé? Olórí ogun náà lógun máa ń dojú kọ.
ogun ní fiwájú gbọ́ta nífẹ̀yìn gbọ́ta nítorí àwọn ọmọ tí ń kó jẹ. Kì í ṣe pé lórí ogun ọ̀wá ti àwọn èèyàn rẹ̀ wájú. Yá máa bọ̀ lẹ́yìn òun á máa fi agbádá kọ, yóò rí bẹ́ẹ̀. Olórí ogun gbọ́dọ̀ ṣáájú ni kó kọ́kọ́ wo ohun tí ń ṣẹlẹ̀, kó fi wájú gbọ́ta, kó fẹ̀yìn gbọ́ta torí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Báàmọ ẹ̀yin bá ti ń wo aṣíwájú wọn pé aṣíwájú ni màá ń lọ wájú yóò jẹ́ kóríyá fáwọn náà. Àwọn náà wàá ṣe kíni? In tó dáa jù fáṣíwájú ni pé kó wo ẹ̀yìn, kó rí pé èèyàn ló ń lọ ṣáláàlú yìí. Orí aṣíwájú náà wàá wú. Báyìí pé nǹkan méjì ló fẹ́ ṣe, á sọ di nǹkan mẹ́wàá. In tó dáa nìyẹn. Kì í ṣe pé káṣíwájú ọwọ́ á máa gan, kọ́ máa gan lẹ́gbẹ̀ẹ́gbẹ́. No, aṣíwájú gbọ́dọ̀ lè come out straight. Déètì Yorùbá Nation mo tó sọ Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò la fẹ́ kán mú déètì fún wa. Àwọn la fẹ́ kán gba gbogbo ọmọ Yorùbá lálejò nípínlẹ̀ Èkó. Ìkẹjà lọ́fíìsì wọn wà náà. Àwọn èrò tó bá jáde ń Kẹjà lásán èrò ní mọ̀nàkàì. Ká tó wá sọ àwọn èrò tí wọ́n jáde ní Ìkọ̀tún, Ìgàndò, Mùṣín, Ajégúnlẹ̀, gbogbo ẹ̀ káàkiri UMC, Àjà, Lẹ́kí, gbogbo bí báwọn nípínlẹ̀ Èkó. Ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, gbogbo ẹ̀yin ọmọ Kóòtù Òjíbí, gbogbo wa tá a bá lóore ọ̀fẹ́ àti máa bá wọn aṣíwájú wa sọ̀rọ̀, ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ kán rìn ní ìlànà tó tọ́. Kán rìn ní ìlànà tó tọ́. Òǹkálukú wa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù. Ẹ má jẹ́ rálì ọlọ́pínlẹ̀ Èkó o, ẹ má jẹ́ rálì ó ṣe gbá o. A ṣe lè máa bẹ̀rù ìpínlẹ̀ Èkó nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ lÉkòó. A ṣe lè máa bẹ̀rù láti wọ ìpínlẹ̀ Èkó nígbà tá a ní ẹ tá a mọ̀ pé akíkanjú ọkùnrin ní Ìbà Gani Adams. Irúnmọlẹ̀ ńlá tá a ní wọn lÉkòó, ẹ̀rù ó tó wá máa bà wá, kò yẹ ó rí bẹ́ẹ̀. Àti pé ta ló fẹ́ dojú ìjà kọ wá lÉkòó gan? Sẹ́ni tó fẹ́ dojú ìjà kọ wá lÉkòó ṣé kì í sọmọ Káàárọ̀ Oòjíire ni? Sàpọ̀nà ni ó pa. Ẹ jẹ́ wọ́n fún wa ní ọjọ́. Kẹ́ wá wò bọ́yá wọ ọmọ Yorùbá á pọ̀ bíbà lẹ́yìn wọn àbá ní pọ̀. Ohun olóyè Sunday Igboho rèé. Ẹ káàsán o, kábíyèsí o, ẹ̀yin màmá mi o, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi o. Orúkọ mi ní Sunday Adéyẹmọ aka Sunday Igboho. Mo kí kábíyèsí wa lÉkìtì, Aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo lè kí ẹ̀yin bàbá tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo lè kí ẹ̀yin brọ́dà mi, mo kí ẹ̀yin sísítà mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin màmá mi. Mo kí Olúwa àgbáyé tó wà lÉkìtì. Ìbà yín o, ìbà yín o, ìbà Ọlọ́run. Mo rọ gbogbo ẹ̀ brọ́dà mi tẹ̀ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5. Ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12. Ká máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà, gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta. So ìdí nìyí tí mo fi sọ fún bàbá Èkìtì pé kí wọ́n má jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà o. Wọ́n dẹ̀ máa lárinrin gan ní Ògùn State, wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá. So ìdí tí mo fi ní kí wọ́n change ẹ̀ nìyẹn. Ẹ dákun, mo fọ alálẹ̀ bẹ̀yìn. Èmi mo change date yẹn sí on the 5. Mo bẹ̀ yín, ẹ dákun, ẹ dáríjì mi. Ẹ dáríjì mi. Sunday Igboho ni mo ń sọ̀rọ̀ yẹn, ẹ dáríjì mi. Èmi mo change date yẹn. Ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra, má jẹ́ ká bára wa jà. Ẹ jẹ́ ká ṣera lọ́kàn ká jọ délẹ̀ lérí. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀, mo fọ alálẹ̀ bẹ̀ yín. Ẹ dákun, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rẹ̀ pólí dọ̀bálẹ̀ ni mo wà. Mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ dákun. Èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rálì wà ní Abẹ́òkúta. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ yín, ẹ dákun, ẹ bá ń dáríjì bàbá Èkìtì, ẹ dáríjì, ẹ jẹ́ ká dáríjì ra wa, kẹ̀kẹ́ náà gbogbo wa, ẹ jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká jọ délẹ̀ lérí. Ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa, ilé ò ní mú wa, ọ̀dàlẹ̀ lójú ó tì,
àwọn tó là ní délẹ̀ ní lójú tì àwọn tó fẹ́ dà ní wa lójú tì ẹ̀dá òkè ọmọdé ká lè wọ́n dàrú ẹja sẹ́ra lọ́kàn kọ́mọ̀ pé kọ́ tán di wọn ẹ̀jọ̀ àwọn tó làwọn fẹ́ gba Yorùbá nation náà ti ń bára wọn jà yẹn èṣù oníwà ni wa ẹ̀jọ̀ èṣù láàlú orí oríta èṣù mọ́sọ̀mí ẹlòmíì gan mọ́sọ̀ nìkan kánú gbogbo wa ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ní kájọ délẹ̀ lé lágbá Ọlọ́run ojú òní tí wàá dalẹ̀ lójú tì ẹ̀sẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Igboho ẹ̀jọ̀ ẹ̀sẹ̀ mo dúpẹ́ ẹ má bínú ẹ̀jọ̀. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho fi parí ọ̀rọ̀ wọn? wọ́n ní èṣù má ṣe wá ọmọ ẹlòmíì ni ó ṣe. bàbá tó wá padà pé èṣù díẹ̀ má ṣe ẹnìkankan ṣe wá lọ́rẹ̀ ara wa ni. ṣe wá lọ́rẹ̀ ara wa ká lè bá àdélẹ̀ lérí pọ̀ léyìí tó túmọ̀ sí pé bàbá yóò ní ròyìnròyìn kò ní ọkàn burúkú sí ẹ̀dá Ọlọ́run kankan. bàbá yìí ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bólódùmarè ṣe rán ni. ẹ má wàá já rólóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ take over anything. He is not taking over anything. He is just doing his own as the way the Almighty God sent him. He is sent by God to deliver his people from this slavery, and he is already doing that. kágbárùkù tí ló kù. Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ wa ni wọ́n. ìgbà tá a wà lóńdó tá a lọ ṣe rálì lóńdó mo rò pé ó yẹ kí because awareness tàn náà. ọmọ lúkà mo dẹ̀ mọ̀ pé ó kàn sí ibà ó kàn sí ààrẹ. ọmọ Ondo state ní ààrẹ náà Arigidi nípínlẹ̀ Ondo. kò yẹ ká ṣe rálì Ondo ká mọ̀ rí irú ibà Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò kò yẹ ká ṣe rálì ká mọ̀ rí wọn nípínlẹ̀ Ondo. bóyá bàbá wa wá bísì lọ́jọ́ yẹn ni àwa ń sọ fún wa ní ìsìnkú ká dákun ìpínlẹ̀ Èkó tójú òṣè ní tiwa nípínlẹ̀ Èkó ó wà lọ́wọ́ bàbá wa Ìbà Gani Adams. bójú òṣè ní tiwa ó wà lọ́wọ́ ààrẹ wa ààrẹ Gani Adams. ẹ dákun bàbá mo ṣí fìlà forí adé yín o. adé tẹ́ ẹ dé ò ní ṣíbọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. ẹ lo ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lò pẹ́pẹ́pẹ́pẹ́.